Can you find wine? I have a lot in my car. Anything. Anything. Okay. Excuse me a minute. Okay. Yeah. Ọ̀rẹ́. Níbo ló ti rà wọ́n? Bó ṣe ń bíyàn nìyẹn o. Ìjọ́ kan lèmi àti jù wọ́n lọ ṣe shopping ní supermarket. Bó ṣe kúrò lẹ́yìn mi nìyẹn mo bá bẹ̀rẹ̀ sí ní wá káàkiri inú supermarket yẹn. Ìgbà tí máa rí ọ̀dọ̀ ẹ̀ ni mo ti bá tó ní kó ra báyìí fún oúnjẹ náà and ìjọ́ yẹn ó tún fún 2,000 naira. 2,000 naira. Ọlọ́run mo kàn lọ ń tèmi. Ó ga o. Yeah. Anyway, let's finish this first. Emma, Bino, I'm going to open the more in concept with you. It's a drive. So, yes. Shadi should go by anything. I'm going for you. Emma, worry, I share for you. All right. Sister Duque. Excuse me, Mama Juwon, for a minute. Free world. Thank you very much. Mama Juwon, let me see. Sit down. Yeah, take some. Sọ fún mi kí n gbọ́. You better believe it. O fẹ́ try gbogbo shopping tí boy máa ṣe fún mi every weekend. Àti ti jù wọ́n gan. A tún máa wá fún wa ní allowance. Àwa máa wá advice mi bíi pé èmi àti ẹ̀ ti mọ̀ra rí tipẹ́. Lẹ́nu ọjọ́ wo síjọ́ wo tẹ̀ múra náà? Nǹkan tó ń ya èmi gan lẹ́nu nìyẹn o. Anyway, Ọlọ́run ṣeun. Ọlọ́run ò kí ń fìyàn títí ẹ̀ sílẹ̀. Ọ̀rẹ́ mi, àṣà ni kú báyìí. Àbí o ọ̀rẹ́ mi. Ṣùgbọ́n wá dúró ọ̀rẹ́. Ṣé òun tẹ̀ láti mọ orúyàn tó jẹ́ ṣá? In fairness to him, kò dé wá fi ara ẹ̀ pamọ́ fún mi. Yeah. Wọ́n jẹ́ kí n mọ̀ pé òun ò tiẹ̀ má rì rí débi pé òun tiẹ̀ fẹ́ bímọ rí. Kò má rì rí? Ọlọ́run. Kò dẹ̀ bímọ rí? Ọlọ́run bá ń gbọ́. O fẹ́ try business ẹ̀ ni àti gbogbo owó tó ní. Ó wá ń jẹ́ kí n máa mọ̀ pé anything under the sun tí n bá fẹ́ òun ready àti ṣe fún mi. Ọlọ́run mo máa dúpẹ́ lọ́wọ́ ẹ o ó máa ṣeun o ọ̀rẹ́ mi Ọlọ́run wà ní ṣe yín lọ́rẹ́ lásán o. Ọ̀rẹ́ lásán bíi báwo? Tó bá lóun fẹ́ fẹ́ ńkọ́. Owó máì tí ì jẹ́ kí n máa imagine yẹn rárá. Má pa mí jọ má rò yẹn o tó bá lóun fẹ́ fẹ́ ọmọ ó máa gbàgbé ní. Nígbà tó ṣe pé fún mi tí ó dẹ̀ ṣe pọ́n forí mi gbà pààrọ̀. Kíá mo ti lọ. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. In fact èmi nínú mi dùn jù. Ó ṣe jèrè ọ̀rẹ́ mi má wọrí tiẹ̀ náà máa tó dé. Ọlọ́run ó dà pé tó ṣe ó ń ṣe pàṣá òfin òbẹ. Kí ló rí? Òwe pọ́ bẹ́ẹ̀ pọ̀ ju tèmi lọ ni. Bẹ́ẹ̀ àtọ́lẹ́ kọ́lé pọ́kùnrin ní ẹ̀mí. Àbò ó fẹ́ gbọ́kọ́ mọ́ mi lọ́wọ́. Kò sí tó jẹ́ náà. Obìnrin tí ò bá jẹ́ owó ọbẹ̀ òun náà. Ẹgbẹ́ ìṣèkì kọjá pé lè lọ sí ṣòro ilé ìfẹ́. Kí ló ṣe mí tí mi sí? Mo mọ̀ ẹ́ pé òun ká pa mi lórí. Okay. Yes, dear. Mo fẹ́ béèrè ọ̀rọ̀ kan lọ́wọ́ ẹ̀. Go ahead. Ǹjẹ́ o lè gbà kí mi pẹ̀lú ẹ ká fẹ́ra wa dédé ká wà ní tọkọtìyàwó? Why not if not? Tí o bá ti ń ṣe pé ìfẹ́ ẹ̀tàn ló ń bá mi lò, máa fẹ́ náà. Ó kàn ẹ́ pé mi ní fẹ́ kó dàbí experience kan tí mo ti ní rí. Experience.
Irú experience wo ni ẹ? Kò ṣe nǹkan tá lè máa sọ bí báyìí. Ọ̀rọ̀ pọ̀ nú ẹ̀ gan. Anyway, bébí ló ṣe fowó ra. Tó bá ṣe pé inú dàbí gbá, ṣòro kedere báyìí làbárí nù. Ṣùgbọ́n gbogbo eléyìí tí mo sọ yìí, mo mọ̀ pé Ọlọ́run nìkan lọ́ba tí ó lè jẹ́rìí mi. O tiẹ̀ ní láti máa sọ ilé ètò ìsọ yìí. O nífẹ̀ẹ́ mi. Èmi náà dẹ̀ mọ̀ tó o fi hàn sí mi. Àmọ́ condition kan ni mo fi lè fẹ́. Irú condition wo ni? Sórí jùmọ̀ tó ń wọ ẹ̀. Pàtà ara mi báyìí. Ó precious sí mi gan. In fact, ẹ̀mí mi ni. Mo dẹ̀ ti determine pé ẹni ọkùnrin tó bá máa fẹ́ mi, ó láti fẹ́ mi pọ̀ mọ́jú mi. Another condition? Kò sí. Èmi tí mo sọ pé mo fẹ́ fẹ́, mo máa rí epo tí bímọ tẹ́lẹ̀. Ṣé èsì torí pé mo fẹ́ fẹ́ ni ọmọ tó ti bí kí n sọ pé kó gbé sọnù ní àbí báwo? Ṣẹ́gun, it's easier said than done. Ọkùnrin mi wà, á kàn máa wò, á ṣe bí ipò òun ò tiẹ̀ rí. Bọ̀ tó bá wá fẹ́ wọn tán, wọ́n wá bẹ̀rẹ̀ sí ní gbógun ti ọmọ yẹn. Díkájú gbogbo ẹlẹ́ fọlọ́. Ẹ máa bẹ̀rẹ̀ àníyàn bọ̀. Ìjẹun ẹ̀ka ìjẹun kò sẹ́ni. Ṣẹ́gun, ó ṣe gan. Gbogbo kan tó sọ ni mo ti gbọ́. Ṣùgbọ́n èmi ní ìmọ̀ràn kékeré kan láti gbà ẹ́. Sórí nǹkan tó máa ń pè ní ìgbéyàwó, nǹkan téèyàn gbọ́dọ̀ ronú jinlẹ̀ kó tó ṣe ni. Èèyàn bí wọ́n bá rush in, á rush out. You understand? Èmi wá wò ó pé ìwọ tó jẹ́ pé ti pẹ́ gan tó late kó tó fẹ́yàwó, ó yẹ kó ronú, kó lajú ẹ lẹ̀ dáadáa kó tó di kó máa ṣerú nǹkan bẹ́ẹ̀ yẹn. Mo ń rò pé kò yẹ kó jẹ́ pé obìnrin tó ti bímọ kan rí ló yẹ kó tún wá lọ fẹ́. Nígbà táwọn single girl tó wà ní ìgboro tó hàn lọ́kọ tó hàn ní kankan, èmi ò support ọlọ́mọ kan tó fẹ́ fẹ́ yìí o. Tí n bá gbọ́ ayé dáadáa, opinion ọ̀chẹ́ ló sọ yẹn. Bẹ́ẹ̀ni. Ṣùgbọ́n mo fẹ́ pè é sí àkíyèsí kan. Ṣáwò. Èmi rò yìí pé ìfẹ́ dúró ní ọ̀pọ̀, understanding ọ̀tọ̀ ló dúró sí. Mo fẹ́ bí ẹni kankan. Tó bá ṣe pé ìwọ tó jókòó yìí, I'm sorry to say this, ló bá ti fẹ́ ìyàwó kan tẹ́lẹ̀ rí, yálà ẹja àbí nǹkan kan ṣẹlẹ̀ tí separation fi wáyé, tó lè ti bí ọ tí o ti bí ọmọ kan, ṣé o ní padà fẹ́yàwó mọ́? Ó di dandan kí n fẹ́yàwó mi. Now, tó bá máa fẹ́yàwó yẹn, ṣé abilékọ bíi tiẹ̀ ló máa wá káàkiri àbí single guy? Èmi á fẹ́ tí o ti bímọ. Fẹ́ tí o ti bímọ. Thank you very much. Mistake tá a máa ń ṣe nìyẹn. Dó ṣé àwọn obìnrin tó ti bímọ rí yẹn, ṣé àrùn ni ó jẹ́ láyé yìí? Ṣàrùn. Wọ́n pè pé kì í ṣe àrùn lọ́mọ bíbí. Má pẹ̀lú àwọn, má pẹ̀lú ọ̀bọ jáwúra.